Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Aigbe Fathia ló wọlé Ọlọ́run níjẹ́ máa padà sí abúlé. Gbogbo ìdáhùn ẹni ńlá lọ́wọ́ àbíké yẹn ní sùúrù. Gbogbo yẹn ẹ̀yà bíi ní aṣọ yìí ò ní ya. Abíọ́lá oríṣiríṣi kú omi ẹ̀. Ìgbà TV kú omi ẹ̀. Lálùwà mẹ́. Goldman kú omi ẹ̀. Islander kú omi ẹ̀. Wọ́n bí wà nídé ní Axel. Ó ní ìyá yẹn àti bàbá yẹn máa ṣe dáadáa sí wọn. Adikas kọ́rin ọmọ tí ìyá ẹ̀ bá ti kú tí bàbá ẹ̀ bá ti kú kò kí ń fàdúrà rẹ̀ tí wọ́n mọ̀. Àwọn aníṣẹ́ òun ò lọ dédé. A rí nínú àwọn sàábí tó lọ bá nẹ́bí pọ́nrọ̀ òun dé àwọn ẹ̀gbọ́n tá nẹ́bí wí fún. Anẹ́bí ní tí o sì níyà. Ó lóun ò níyà máa nẹ́bí ní lọ́ máa ṣàdúrà fún. Ó lè ṣàdúrà fún oṣù sàrà fún iṣẹ́ ẹ̀dẹ̀ padà dá. Ọlọ́run ní wàá bìrì wá lé lẹ́nu ìsàn. Ìyá yẹn àti bàbá yín ẹ̀ ṣe dáadáa sí wọn. Ó wá ní ìmọ̀ ìyàbùrùkánà ìdẹ́kẹ̀lẹ̀ àdúhùmá Adikas ẹ wà nínú ọmọ tá a lè sọ pé ẹ ṣíra láyọ̀ lọ́dọ̀ bàbá àti ìyá yín. Torí gbogbo ẹ tó bá níyà àti bàbá láyé bá sọ fún o, ó ń ṣe ìdánwò lọ́wọ́ ni. Ìdánwò dẹ̀ lè padà di àdánwò tí ò bá ṣọ́ra. Gbogbo ẹ̀yin tẹ̀sí níyà àti bàbá àbí kan náà méjèèjì ọlọ́mọṣàjẹ́ yege. Ṣàbí dáadáa. Ìsílẹ̀ wa lé mi dájú ní níyà mi ní bàbá wọn mo ṣe ń ṣàdúrà fún yín o. O jẹ́ ṣàbí dáadáa. Torí bí ẹ bá ṣìyàn lọ́dọ̀ àwọn méjèèjì ó ti ṣìyàn lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà ni èpè ọmọ aráyé àdúrà ni. 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 Ìjọ òun wo Ájúwà Adébáyọ̀ Abisa ọ̀gá Bello wọ́n ṣe tẹ́tẹ̀ gbogbo àwọn wa pa ọwọ́ ara mọ́tò fún wọn. Mọ́tò tó rà tó sọ pé ṣé ilé ìní ẹgbẹ́ rẹ̀ rà fáwọn ẹgbẹ́ ní tiwọn. Wà á dẹ̀ náà fún yàrá dẹ̀ máa bomi dé lójú. Ọlọ́run ní kí wọ́n máa dágbó sí iná wọn. Ẹ má ṣe ṣí ọ, ẹ má disrespect wọn. Wà kó láhùn má báwo la. Ọlọ́run láti yà ayé àti bàbá yín ọ̀rọ̀ alápẹ̀lẹ̀ òde bàbá wọn sọ. Wà á fi lẹ̀ wù má. Ọlọ́run ní ẹ̀rẹ̀ ya pa ilẹ̀ fún wọn. Wọ́n ní bẹ́ẹ̀ bá ti ní ìyá mọ́ tẹ́ẹ̀ bá ti ní bàbá mọ́. Ẹ máa sọ wọ́n lọ́pọ̀lọpọ̀ wa kẹ́ wọn. Tó bá máa pé òníyà àti bàbá ní òní àwọn méjèèjì bá tẹ́wọ́ Adikas bá tẹ́wọ́ fún ìyá àti bàbá. Ọlọ́run wọlé àtìlẹ́yìn àdé Muhammad wọ́n lá pé nínú ọmọ náà ló kó látọ̀ nínú mẹ́ta gbogbo ọ̀nà ìgbàlùkù lọ́rùn wọn ọlọ́mọ ṣàbáwá dé wọn. Gbogbo ọgbà wọn ni wọ́n fi máa gbá ń sáré dáadáa. Rọ́bì ìrì àrùn àbí rọ́bì. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.